ó ti ṣẹlẹ̀ o. Ẹ wá gbọ́ ohun tó ṣẹlẹ̀ láàrin Esabod àti Ìyábọ̀ Òjó tó ń ṣe ìgbéyàwó fọ́mọ ẹ̀ Priscilla nílùú Tanzania lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣóńṣó méjì mà ti fojú kojú nílùú Ìbàdàn lánàá o. Ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ láàrin Alhaji Táyé Adébísí Currency àti ọba orin King Dr. Saheed Òṣùpá nígbà táwọn méjèèjì tí wọ́n fojú kojú ṣe pẹ̀kínrẹ̀kí nílùú Ìbàdàn lánàá òde yìí. Tiwa Savage gbajúgbajà olórin tàkasúfèé obìnrin àti Pella gbajúmọ̀ ọmọ kékeré tiktoker ni wọ́n ti tú àwọn àṣírí kankan nípa Ọlámídé Bàdóò olórin ṣèwọ́ṣèwọ́. Kọ́lọ́n má jà bọ́ ọwọ́ lọ́wọ́ ni bàbá olówó tàbútàbú kan rèé táwọn èèyàn mú tí wọ́n sì lù lálùbọ́lẹ̀ kódà wọ́n tún já sí hòhò látàrí kíni látàrí pé ó ṣekú pa àwọn èèyàn nílùú Enugu. Ẹ wo eléyìí àtàwọn ìròyìn míì lẹ́ẹ̀ máa jẹ mọ̀kúntùn nínú fọ́nrán yìí. Tó bá jẹ́ gbà àkọ́kọ́ leléyìí tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ìkànnì yìí Gist Entertainment òun ni wọ́n máa ń pè bí. Ẹ bá ń kílíkì lórí subscribe button yẹn o, ẹ bá ń like ẹ bá ń share ẹ sì má gbàgbé láti drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Ó yá ẹ̀yin náà ẹ mú kàlẹ́ towó ẹ mú kàlẹ́ tọmọ ká tún jọ jẹ mọ̀kúntùn ètò tòní nínú fọ́nrán yìí. Ẹ ǹlẹ́ ń bẹ̀ ń o, ẹ kú kàlẹ̀. Ẹ wo Yorùbá sọ pé inú ẹni kì í dùn ká pa á mọ́ra. Oríṣiríṣi ètò ló ti ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlú Tanzania. Ìlú, orin, ijó jíjó àti àwọn ètò ayẹyẹ ọlọ́kan òjọ̀kan ní Ìyábọ̀ Òjó tó jẹ́ gbajúgbajà Nollywood actress nílẹ̀ wa Nàìjíríà ló ti ṣètò kalẹ̀ fún ayẹyẹ ìgbéyàwó tọmọ ẹ̀ Priscilla tá a mọ̀ sí JP 2025 lẹ́yìn ayẹyẹ ìgbéyàwó tí wọ́n ti ṣe nílùú Nàìjíríà tó sì dùn tó lárinrin dáadáa kódà gbọ̀ngbọ̀n tún kàn sí ni wọ́n wá sọ pé àwọn ò tún lọ ṣe ti ìlú ọkọ ìyàwó náà tó jẹ́ Tanzania. Ẹ wá wò ó oríṣiríṣi àwọn gbajúmọ̀ ilẹ̀ wa ni wọ́n ti ń sọ̀kalẹ̀ sílùú Tanzania níbẹ̀ náà láti rí Fúnkẹ́ Akíndélé, Jayé Kútì àti bẹ́ẹ̀ lọ. Ẹ wò ó Ìyábọ̀ Òjó ló sọ pé inú òun dùn gan-an ni o nígbà tóun rí màmá Esabod látòdìdí Dublin lọ́hùn-ún tí wọ́n wá sílùú Tanzania láti wá bóun ṣe àjọyọ̀ ayẹyẹ ìgbéyàwó ọmọ òun Priscilla tó fẹ́ ọkọ nílùú Tanzania. Màmá Esabod ó ní inú òun náà dùn nítorí wípé òun ò lè wá sílùú Nàìjíríà nígbà tí wọ́n kọ́kọ́ ṣe ayẹyẹ ìgbéyàwó yìí ti ìlú Nàìjíríà nígbà tóun wá gbọ́ pé wọ́n tún ṣe ìmíì ní Tanzania lòun wá wò wípé àfi dandan kóun wá sílùú Tanzania kóun wá ṣe àjọyọ̀ pẹ̀lú Ìyábọ̀ Òjó àti ọmọ ẹ̀ Priscilla àtọkọ ẹ̀ Juma. Ẹ̀yìn ìyàwó kò mà ní mẹ́ni àwọn èèyàn wá ń sọ wípé kò mà sí ọ̀tá gbọ́nràn bẹ́ẹ̀ náà ni kò sí ọ̀rẹ́ láéláé bí màmá Esabod àti Ìyábọ̀ Òjó bí wọ́n ti máa ń gbéná wojú ara wọn lórí ayélujára àjẹ́ wípé àwọn méjèèjì wọ́n tún lè ríra wọn kí wọ́n dì mọ́ra wọn àti wípé ṣé màmá Esabod ó tún lè lọ síbi nǹkan oríire Ìyábọ̀ Òjó. Níbẹ̀ ni màmá Esabod ló ti wá ní bá a bá ń jà bíi ti kákú kọ́ o tóun bá tiẹ̀ ń bá Ìyábọ̀ Òjó jà òun ò ní bá ọmọ ẹ̀ jà láéláé àti wípé òun kì í bínú sórí ire ọmọ ènìyàn láéláé. Ìyábọ̀ Òjó àtọmọ ẹ̀ kú oríire ayọ̀ abala fẹ̀ǹfẹ̀ ní ẹ̀yìn ìyàwó kò sì ní mẹ́ni lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Tiwa Savage àti Pella ni wọ́n ti tú àṣírí kankan nípa Ọlámídé Bàdóò. Ẹ wò ó Tiwa Savage ló ní ẹni tí ò bá gbà ni ó gbà ó ẹni tí ò bá sì ní gbà kó má gbà kò sí ní tó kàn òun. Ó ní ṣe rí Ọlámídé Bàdóò yìí òun ni ó ní ẹ̀bùn orin kíkọ jù nínú gbogbo àwọn olórin ṣèwọ́ṣèwọ́ tóun ti ń pàdé. Oníṣẹ́ rí Ọlámídé Bàdóò yìí ó mọ orin kan gan ni o ó tún ní ẹ̀bùn ká kọ orin sílẹ̀ àti ó tún ní àwọn ẹ̀bùn kan tó jẹ́ wípé yóò máa kọ́ àwọn tí ń kọrin yóò tún máa kọ́ wọn lórin bí n ti wá ń kọ́ wọn lórin bẹ́ẹ̀ náà ni ó tún máa rap ó tún wá lẹ́yinjú àánú púpọ̀ jù. And he knows how to create anthem and how to get phrases that captivate people. He is incredibly talented. Pella náà ti pariwo síta gbajúgbajà ọmọ kékeré tiktoker yẹn ó ní wọ́n pariwo Bàdóò ayé ó sì gbọ́ ọ̀run ó mọ̀ ó ní ẹ gbà mí o
kí ni mo ṣe fún Ọlámídé Bàdóò tó le tó yìí gan-an? Ó ní jẹ́jẹ́ ǹjẹ́ mi ni mo sùn nínú ilé mi ní ọjọ́ tí mo ṣe ọjọ́ ìbí mi. Nígbà tó wá dìrọ̀lẹ́ mo sùn jẹ́jẹ́ mi ni o. Nígbà tí mo wá jí ni mo kàn rí àtẹ̀ránṣẹ́ WhatsApp message kan tí wọ́n ní Ọlámídé Bàdóò ó ní kí wọ́n fún mi ní odindi owó tó tọ́nà dárìn dáadáa $5,000 ẹ̀pà tó bíi odindi 10 million naira lówó ilẹ̀ wa Nàìjíríà ló ní kí wọ́n fún mi o láì gbé láì fà fún Ọlámídé Bàdóò. Ó ní ẹ wò ó tá a bá ń rojọ́ ọ̀kà fáráyé ó tọ́ ká rojọ́ olóore náà kí gbogbo ayé kí wọ́n mọ̀. Pẹ́lá níṣẹ́ rí Ọlámídé Bàdóò yìí gangan lè gbàgbé ẹ̀ láéláé àti wípé bíi bàbá ló ṣe jẹ́ sí mi torí wípé nígbà tí ojú ń pọ́n igún òun àwòdì Bàdóò ó bá òun rà ń bẹ̀ nígbà tóun ò tí ì jẹ́ nǹkan kan tẹ́nìkan kan ò tí ì mọ̀ òun Bàdóò Ọlámídé ló dúró digbí síbẹ̀ fóun o. Ó ní ẹ wò ó may God bless Ọlámídé Bàdóò títí láéláé àmì o. Bẹ́ẹ̀ náà ni Túndé Perry lòun náà ń jọsẹ̀ mọ́lẹ̀ ló ń pariwo Ọlámídé Bàdóò nítorí pé gbogbo wọn pátá ńlọlámídé ló fún lówó àti Túndé Perry àti Pẹ́lá àti DJ Shikin ní Ọlámídé Bàdóò ló pín odindi 31 million naira fáwọn mẹ́tẹ̀ẹ̀ta gbákogbáko. Ilẹ̀ àánú Ọlọ́run ọba kì máa ṣú. Ẹ wò ó ṣóńṣó méjì fojúkojú wọn ríra wọn lánàá nílùú Ìbàdàn. Alhaji King Dr. Saheed Òṣùpá ọba orin àtàpèsìn fújì Alhaji Adébísí Táyé Currency ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni wọ́n ṣe pèkín rẹ̀ kí ni wọ́n fojú kọra wọn lánàá nílùú Ìbàdàn níbi ayẹyẹ kan ayẹyẹ àyájọ́ àwọn ọmọ kéékèèké tí Fresh FM tìlú Ìbàdàn tí Yínká ọmọ Ayéfẹ́lẹ́ tó gbé kalẹ̀ kàṣàgbòà wípé kí gbogbo àwọn olólùfẹ́ àwọn kí wọ́n wá jẹ̀gbádùn ẹ̀. Níbẹ̀ ló ti pe Alhaji Saheed Òṣùpá àti Alhaji Adébísí Táyé Currency. Ẹ wo gbogbo àwọn fáǹsì sọ pé lẹ́nìí ṣóńṣó méjì ó fojú kanra wọn kí ni ó ṣẹlẹ̀ àmọ́ ìyàlẹ́nu ńlá ló jẹ́ nígbà tí Alhaji Saheed Òṣùpá ọba orin tó dì mọ́ Alhaji Táyé Adébísí Currency gbàgì ní Táyé Currency náà ló bá káwọ́ méjèèjì sókè wípé bàbá àlàyé ẹ̀ mà kú ọjọ́ mẹ́ta làwọn méjèèjì náà bá kíra wọn ni wọ́n dì mọ́ra wọn làwọn fáǹsì ni wọ́n bá fọ́ pẹ́kẹ́pẹ́kẹ́ bí ẹ̀wà àgànyìn ni wọ́n bá lanúlẹ̀. Wọ́n ní kílẹ̀ ẹ̀spẹ́ẹ̀tì ṣé ẹ fẹ́ ká máa jà ni oníṣẹ́ rí Alhaji Saheed Òṣùpá tẹ́ ẹ rí yẹn ẹ̀gbọ́n mi ni o ọ̀gá mi sì ni ẹjẹ́ àgbà fẹ́ni tọ́lọ́run gbà fún ká lè bá a nísinmi. Ṣé ẹ wá ra wọn tó jẹ́ fáǹsì Alhaji Táyé Adébísí Currency ni wọ́n bá ń fò fáyọ̀ wípé láàrin Òṣùpá ọba orin àti Táyé Currency kò síjà mọ́ ká máa jó ká máa yọ̀ lódẹ̀kù. Ẹ wò ó Ọlọ́run ọba ò ní já ṣìrìn ẹ wá gbani ẹ làjà gbajúgbajà tí ìgbà ojúmọ̀ dáadáa sí bàbá olówó tàbútàbú kan ni ọwọ́ mà ti tẹ̀ ni ọwọ́ ti bà ní ìlú Enugu tí wọ́n sì lù ú lálùbami kódà wọ́n já sí hòhò látàrí bí bàbá olówó tàbútàbú tí gbogbo àwọn èèyàn ń pè ní bàbá rere bàbá sà bàbá kẹ̀ tí wọ́n máa kì ní mẹ́sàn-án mẹ́wàá bó ṣe ṣekú pa àwọn ọ̀gọ̀rọ̀ èèyàn tó sì sin wọ́n láàyè nínú ilé rẹ̀ nínú àwọn tí bàbá olówó tàbútàbú ti rán lọ sọ́run àrèmábọ̀ nínú ẹ̀ ni wọ́n ti rí aláboyún kan tó ti gùn dáadáa tí kùn ẹ̀ ti ga tó dẹ̀ sín láàyè nínú ilé ẹ̀ kódà wọ́n tún rí àwọn bàbá àwọn ọkùnrin tí wọ́n jẹ́ géńdé Ọlọ́run tó pa wọ́n tó sin wọ́n láàyè àwọn ọmọ kéékèèké àtàwọn obìnrin wọn ò mà lóǹkà wọ́n ní bàbá olówó tàbútàbú yìí ó ní àjàalẹ̀ kan tí máa ń sin àwọn èèyàn sí láàyè nínú ilé ẹ̀ nígbà tí ọwọ́ wá tẹ̀ ẹ́ ní ìlú Enugu ni wọ́n mú wọ́n sì lù ú lálùbami kódà wọ́n gbẹ̀jẹ̀ lára rẹ̀ wọ́n já sí hòhò ẹ̀rí pé lágbára pọ̀. Ọ̀dájú olówó rèé o Ọlọ́run má jà bọ́ ọwọ́ lọ́wọ́. Àmín. Ó yá ẹ jẹ́ kí n rán yín létí ẹ máa bá ń kílìkì lórí subscribe button yẹn ẹ bá ń like ẹ bá ń pín kó délé kó dókò dáadáa ẹ má wàá gbàgbé ẹ drop comment yín sábẹ́ comment section fídíò yìí ẹ ṣeun ẹ ní ròǹgbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ Ọlọ́run.